Muslim governor, Ginega, they are cheating us. So our Hausa ni ko jẹ governor nílẹ̀ Yorùbá ni tó fi jẹ́ pé àwọn Hausa brothers ní bá sọ̀rọ̀ kí ni tí ó tẹ̀ láti ṣe kó wá sí pé lọ́wọ́ ní alọ́ àwọn ilẹ̀ Yorùbá alọ́gbà ṣe ní àwọn èrè wọn láàyè ẹ̀wọ̀n tó bá wọn ṣẹlẹ̀ gbogbo tí mùsùlùmí bá ti wà they want to control, they want to lead, they want you to serve them. Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbálòpọ̀ rẹ̀ ìbá gbogbo àjọyọ̀ lọ mo ṣèbá ọmọdé mo ṣèbá gbogbo àmú kí gbogbo ọmọ káàrọ̀ òjòrè pátá nílé lọ́kọ̀ lẹ́yìn èdè gbogbo jẹ́ tó ti láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a gbé ní Ìràpadà ọmọ Yorùbá àtúpà wa gbọ́dọ̀ kú ṣàlàáfíà ní ọba ògbó wa bókè wa ní kíkí tó ládùn wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́ ṣàlàáfíà ní ọba ògbó wa ọmọ bá Adéọlá Adéyẹyè kíjì pa ọ̀hún náà ló kọ́ tèmi èèyàn mẹ́lẹ́mí lọ́mọ bíbí wọn nílùú Ọ̀ṣun wọn máa rò wọ́n oníbó ẹja kíkẹ́ ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀ ọmọ ọba rẹ̀ fún aláìmọ̀rẹ́ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹsẹ̀kì kí ni tí a jọ fẹ́ gbéyàwó lórí ètò fún títù ní èyí tí a jọ fẹ́ pẹ̀kẹ́ lò káyọ̀ tó sọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí ẹ̀ẹ́dẹ́ àjọ fídíò yìí náà ẹ̀jọ̀ fídíò yìí. Thank Allah subhanahu wa ta'ala for giving us the opportunity to offer our Salatu Zuhr. May Allah accept it from us. What we come here to tell you, our Muslim brother, more especially the Hausa Jomo, Yoruba Muslim, we need your assistance. In Yoruba land, the non-Muslims, the Christians, the Kufar, they are cheating us seriously. You Hausa, if they won't give you, they believe in a Muslim day for Hausa. If they won't bring somebody who go lead Nigeria, now Muslim they go give from Hausa. But if they won't give us somebody from Yoruba land, now Christian they go give us. They talk say Yoruba na Christian land. Now the thing where they spread. And now we Muslim, we they marry 2, 3, 4. Yoruba Muslim they marry 2, 3, 4. Pastor no they marry 2, 3. Now Muslim plenty for this Yoruba land. Look for instance, Ogun State, where we there now. Governor what they don't do for Ogun State, that will be Christian, there be 4. Muslim na 1. Na Amosu. And another Muslim do better pass. Christian talk say this Ogun State, now only Christian go dey rule am. Now we need your assistance. Any Muslim waiting for this Ogun State, may you support us. The 2027, we want Muslim to become governor for Ogun State. Yoruba no fit do am only. You Hausa Muslim, Yoruba Muslim will be one. Innamal mu'min ikhwa. Forget about Yoruba, all of us now Muslim. Anything where they suffer Yoruba, they suffer Hausa. That is why we want you Hausa to support us. Anytime where those of you that get voters card, may you keep them. Those of you that not get PVC, maybe 3 months now, they go open now. We go come here. Anybody we no get, we go take you go local government. We go get, because we not be fight them. No be say we go fight them. The thing we go where we fit do be say Muslim. Maybe we go talk to Muslim, our Muslim. May you join us one voice. May we do our own too. Tẹ́ bá kó ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu dìdìrín tí ń sọ̀rọ̀ ìyàwó tí ń sọ̀rọ̀ yìí ìta ń sọ nípa pé Islam is all about division yóò yé níbi tí kọ́ńtì wa dé dúró lónìí ládùúgbò àdánwò tó bá wa tá àwọn ọba ṣe yanjú tá à ń pariwo kí ọmọ Yorùbá ká wà lómìnira kálàáfíà ò lè jọba àwọn dìdìrín yìí èyí tí ó wà lẹ́yìn tí wọ́n sábà ní wọ́n ṣe wọ́n propagate yìí
Lárúbáwá ìran Lárúbáwá Muslim governor gẹ́gẹ́gẹ́gẹ́ they are cheating us wọ́n lọ wá Haúsá ká Haúsá lè kó wọn lọ́wọ́ kí wọ́n lè kógun jọ ìran Yorùbá àbí ṣe àwọn tí wọ́n jẹ gómìnà yẹn tó jẹ gọ́vnọ̀ yẹn àwọn tó jẹ gọ́vnọ̀ yẹn tó jẹ Christian yẹn àbí tó jẹ lẹ́sìn yẹn ṣé Haúsá ni wọ́n ní àbí Ìgbò ṣé ọmọ Haúsá ni kó wá jẹ gọ́vnọ̀ nílẹ̀ Yorùbá ni tó fi jẹ́ pé àwọn Haúsá brothers ní bá sọ̀rọ̀ kí ni tí ó ń kẹ̀ láti ṣe yẹn ẹ wá jẹ́ bí wá léèrè tá a bá kọ̀ntínú báyìí ọ̀nà wo lọ́mọ Yorùbá fẹ́ gbà láti ní ìlọsíwájú ọ̀nà wo la fẹ́ gbà láti ní ìlọsíwájú báwo la ṣe fẹ́ rìn tá a fi rìn pẹ̀lú gbogbo kátàkátà rádaràdá tó ń ṣe yìí báwo la ṣe fẹ́ ní ìlọsíwájú polongo lórí pé káwọn ọ̀nà oríṣẹ́ ṣe polongo lórí pé káwọn èèyàn kí wọ́n wà kí wọ́n lálàáfíà kí wọ́n gbógun tìjọba kíjọba ó ṣe nǹkan tó dáa àwọn Christian yìí wà jẹ àwọn kìnìkan táwọn ẹ̀fọn ní gọ́vnọ̀ ní western ní kìnìkan nílẹ̀ Yorùbá give them Christian so all the incoming governors now in 2027 election all we want is Muslim governor ṣe tó bá láta yìí Muslim governor náà bá jẹ́ kò bá jẹ́ dọ́ndú kò bá jẹ́ opó kò bá jẹ́ ẹni tí ò ní fún wọn ní ìlọsíwájú kó sàtijẹ́ mùsùlùmí ìlọsíwájú ò kàn wọ́n bẹ́ẹ̀ progress kò kàn wọ́n ẹkú kò kàn wọ́n àlàáfíà kò kàn wọ́n kó sàtijẹ́ mùsùlùmí ni that is the tactics tí wọ́n mú wá tí wọ́n pẹ̀lẹ́ sí fún yín they are just there to come and chase you away from what you own ètò wọn wá ṣe pé kí lè pọ̀ níbi ẹrù yín kí wọ́n lè tẹ gàba lé yín lórí they want to control you wọ́n fẹ́ gba ilẹ̀ yín wọ́n fẹ́ dominate kó wá ṣe pẹ̀lú àwọn ilé alọ́ àwọn ilẹ̀ Yorùbá alọ́gbà ṣẹ̀rí àwọn èrè wọn láàyè ẹ̀wọ̀n tí ọ̀gá máa ṣẹlẹ̀ gbogbo tí mùsùlùmí bá ti wà they want to control they want to lead they want you to serve them wọ́n fẹ́ ká ẹ di ẹrú fún wọn ẹrú ló fẹ́ ká ẹ máa ṣe fún wọn ká ẹ di ẹrú ká ẹ jẹ́ púpì tí wọn kọjá báwọn ni wọ́n máa control gbèsè ayé yín ẹ̀yìn máa ń yí tó ń jáde lẹ́nu wèrè ẹ̀wọ̀n bí nìyí ṣe ń sọ̀rọ̀ jáde lẹ́nu tó sọ̀rọ̀ kó ń sọ̀rọ̀ tá a bá máa jáde ká máa sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan báyìí òye òní yé wa ẹ̀yin náà tó ń sọ lẹ́nu bó ṣe bẹ̀rẹ̀ ní táwọn Fúlàní fi gbà lọ́rí collaboration orí ibú tí wọ́n ṣe tọ́kì ní àná rèé tí Ìlọrin fi bọ́ mọ́ Yorùbá lọ́wọ́ tó fi di nọ́ọ̀tì báyìí collaboration wèrè tí wọ́n ṣe rèé tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi di half Fúlàní half Yorùbá gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí kò sí ìlú tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí tẹ́ ẹ̀ lè rí half Fúlàní half Yorùbá Fúlàní ni wọ́n ti jẹ gàba lé wọn lórí lọ́yọ̀ọ́ nígbà tí wọ́n kọ́ ń kà wọ́n lọ́jọ́ kìíní àná irú nǹkan tó ṣẹlẹ̀ náà rèé kíyàn lọ mọ bá àwọn ọ̀tá rẹ̀ fún ìmọ̀ràn kí wọ́n ní kí ó máa ṣe o. ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹfún ayé náà fàyè ẹjẹ́ tó kọ́ lọ́wọ́ ó ṣí ìsáwọn ní ìkẹ́kẹ́ tó wá ṣe fún wa nílẹ̀ Yorùbá dúpẹ́ wọ́n pa ìran wa rún lọ they don't want us to exist wọn ò fẹ́ ká tiẹ̀ máa bẹ wọn ò fẹ́ ká jẹ́ èèyàn wọ́n fẹ́ pa ìran Yorùbá rún lọ pátápátá ni. wọ́n
ọpọlọ àti Islam ó jìnà síra wọn gidigidi torí wọn tó bá ti lè ní ọpọlọ tó bá ti lè lu ọpọlọ you are not a Muslim. ìtumọ̀ Muslim ni pé gba Islam mú ọpọlọ rẹ wá ìtumọ̀ Islam yẹn gba Islam mú ọpọlọ rẹ wá when you are a Muslim you don't need brain o ní brain na o ní ìdí ọpọlọ torí kò sí tó fẹ́ fi ṣe ìdí ìwé yẹn bá ti sọ fún ẹ ló gbọdọ̀ bá ṣe because ìwé yẹn kò láyé ló gbọdọ̀ máa control ẹ so o ní ròòrùn tí wọ́n lè dárò ìtumọ̀ Islam nìyẹn that's why you can àwọn tí wọ́n fẹ́ para wọn sórí ẹ̀yẹ torí ìgbé ìwé yẹn control wọn ò lè lo làákàyè wọn mọ́ òun náà ló fà á bí ò bá rí bẹ́ẹ̀ ìyẹn ká sì dìde là á sì jí yóò sì bọ́ síbi kan yóò sì lọ bá wọn yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ bá wọn sọ ni pé ajá fún gómìnà mùsùlùmí wọ́n jà fún chief judge mùsùlùmí bẹ́ẹ̀ bá dé skul níta mùsùlùmí jà sí skul wọn ò àwọn wèrè àwọn ará wọn tó ń kóra wọn kiri wọn ò jà sí quality education wọn ò jà sí good facilities níléèwé gbogbo olùkù tó níkì wọn ò jà tó ní wọn ò kóra wọn jáde kára wọn jà lórí pé àwọn ọmọ wọn ò rí ẹ̀kọ́ tó yẹ kóró wọn ò jà tó ní wípé wọn ò rí science laboratory tó dáa wọn ò jà tó ní pé àwọn ò rí ṣẹ́ṣe wọn wà máa jà lórí pé wọn ò jẹ́ káwọn ọmọ wọn lò jáàbù wọn máa jà lórí pé wọn ò jẹ́ káwọn lò jáàbù ní skul wọn máa jà wípé àwọn náà fẹ́ kí Islamic kéníkà wà nínú kòríkúlọ̀mù wọn máa jà lórí pé Arabic kéníkà gbọdọ̀ wà equivalent ṣé wọ́n ṣe wá ní sọ òpònú ni wọ́n ní òpònú ní yìí why are we so daft gbogbo kọ́ńtì gbogbo àwọn èèyàn wá bí kọ́ńtì wọ́n ṣe gòkè wọ́n ṣe jẹ́yẹ̀ ẹ̀yìn wà bí tẹ́yẹ pé ọpọlọ yóò sọ kẹ́kẹ́ bí fún yín àti kẹ́sà máa jà torí ẹ̀sìn náà jàgídíjàgbọ̀ òfò ẹ̀jẹ̀ ronú kẹfà yín náà káyè kó tó pẹ́ jùlọ títí nígbà míì ìdẹ́tọ̀ náà fàdé àti pàdé mi lórí ètò ìgbàgbé ní àpàdé ọmọ Yorùbá ọmọ bá dọ́là adé yìí kíjì pàrọ̀ olóko tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀